لله الواحد الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وصلى الله على محمد وسلم تسليما كثيرا. السلام عليكم ورحمة الله وبركاته. في رمضان والدوام المباشر وكل الشيطان أمين ولكن رمضان وبارك الخير وبارك الإنسان وقوات الأرض وبعض الشروط تدعى تكون فيها تكون ṣùgbọ́n tí ó kó farasí tí kò bí tí wọ́n bí tó sì lágbára lórí gbogbo nǹkan. Pàtàkì ìgbà àti ìgbà sọ nínú àwọn ọmọ sọ̀rọ̀ sáwọn ẹ̀sìn ọlọ́wọ́ àti àtàwọn alẹ́ àtàwọn tó tẹ̀lé ìgbésẹ̀ tí wọ́n rí náà títí di ọjọ́ ẹ̀sìn. Ṣé wàá ti wá pé àlàáfíà ọlọ́wọ́ àti ìgbó ẹ̀ kó wá bá wa gbé Amin. Amin. Ẹkùnlé ìjúta fi kí ń kúlé ní wípé ọlọ́run ní ìsinmi ní òmìnira ìfọ̀ àwọn onígbàgbọ́ àwọn ìyàwó ibi tí ìjọba ti máa bá ọ̀rọ̀ ilé yàtọ̀ sí ẹ wọ́n ní ọ̀nà ìní wọ́n ní ìsinmi ṣùgbọ́n bí gbogbo ìwọ̀n adájú ní kò ìní nítorí náà ẹ̀wúlé àbíkáyé nǹkan mẹ́ta ló fẹ́ sọ máa ṣàlàyé àwọn táwa máa ṣàlàyé ìdíjà fún wa máa dẹ̀ ṣàlàyé kò ní pẹ́ lára ṣàlàyé àwọn táwa ìrọ̀lẹ́ ìjìnwá àwọn ọ̀gá ọ̀fọ̀ọ̀tọ̀ Nàìjíríà nígbà tí a jọ wà lábẹ́òkúta ìjọba ìnáà la dá sílẹ̀ alákọ̀wé gbogbo wa níbẹ̀ ṣùgbọ́n a kó àwọn tí ó kọ̀wé náà mọ́ ìgbà tí àwọn báyìí ló wà yìí tí wọ́n dàgbà ní àbẹ̀rẹ̀ ẹgbẹ́ náà táwọn máa ń ṣe ilé ká tẹ̀lé àṣọ náà kó sí òfin ẹ̀rọ lórí wíwá sí ìlú ọ̀ṣọ́ tó ń ṣe accident tó ń ṣe coincidence wípé àwọn méjèèjì wá nígbà kan náà is intention ọlọ́run fúnra bẹ́ẹ̀ ló mọ̀ tó rẹ̀ ló kọ́ wípé òmìnira wá bẹ́ẹ̀ ọlọ́run ló kọ́ nígbà tí wọ́n ṣe ara ìwà mi tó ṣẹlẹ̀ níjú ọ̀lẹ́ pàṣẹ ayé ṣorí nítorí náà àwa kì í ẹ̀yà ògbómọ̀ṣọ́ àtọmọ ògbómọ̀ṣọ́ àtàrà àtọmọ ògbómọ̀ṣọ́ àwa kì í kú oríire ẹ kú oríire tí mi ò bá là dúpẹ́ nílẹ̀ mo fẹ́ gbogbo àwọn oríire ní Nàìjíríà sọ kì í ṣe ìwádìí kan tí wọ́n mọ ìwọ́n òun wọ́n fẹ́ kí irú ẹ̀ wà ní ìlú wọ́n fẹ́ kó jẹ́ pé ìmọ̀ òun ti wípé ìlú ẹ̀rọ ni òsì ìlú ìwà mẹ́ta mi ò mọ ohun tí Ọlọ́run fi ṣe oore fún yín ó ti pẹ́ tàbí gbé wípé èèyàn wà yìí àti èèyàn ojú sí àṣítorí kí ọdún yìí lè ṣẹlẹ̀ gbégbégbégbégbégbé torí pé a ní kò ṣe púpọ̀ pẹ̀lú ẹ̀ nígbà tí mi ò lè méjì ẹ̀ torí ọ̀nà tuntun
òun gé ìgbà tí gómìnà tó fún ní mọ́tò. Àwọn àjọ mọ́tò yẹn akáàkiri ìlú láti mọ nǹkan tí mo fẹ́ mọ̀ nípa ìgbóná wọn. Ó wá nǹkan tí a fẹ́ mọ̀ àwọn tá a fẹ́ mọ̀ nípa àwọn ọmọ yẹn pọ̀. Ṣùgbọ́n kan ń mú ẹ̀ pé ṣé tọ́láàtì yìí nọ́ọ̀sì ni? Ṣé òun nọ́ọ̀sì ni? Ìfúnmẹ́sàn yìí kò mọ̀ ń bà. Ṣùgbọ́n mo kàn fún àwọn ẹ̀lẹ́yìn. Wọ́n ń jọ ní oníkòjọ́ ní. Mo ní àfàtà ìlú jọ. Èmi náà ti ní tó jọ mẹ́ta rẹ̀. Àbẹ́ ẹ̀yà àwọn ti pé èmi ti tó jọ mẹ́ta. Èmi náà rí bẹ́ẹ̀ nígbà. Nígbà tí a jọ ń dà lábẹ́òkúta, èmi náà rí bẹ́ẹ̀. Mo ti sọ̀rọ̀ lọ sí ìwọ́n létí ní ìsìn. A ti rí pé Dr. Rwanda, ráyè wọlé ní gbọ́dọ̀ wọlé wípé tọ́lá ti ẹ òun náà sí nípa ṣe rí ojúlówó ọmọ adáwọ̀ àkàndá ìwọ̀nwé ẹni tó wá di ojúlówó ọmọ adáwọ̀ tí nǹkan mẹ́ta wọ́n ṣẹlẹ̀ sí ọmọ rẹ̀ tí wọ́n bá parọ́ tí wọ́n yọ sùn sí ẹ̀ tí wọ́n ṣe ìlara ẹ̀ ọmọ rẹ̀ tó wá ní ọmọ parọ́ náà mẹ́ta ẹ̀ fi áàbì nílẹ̀ ní o kàlífà sílẹ̀ màláìkà ní kí ló lọ màláìkà tó fi àkàtà fi ya mọ́tò sí fi ya ọ̀tẹ̀ sí kùtù ya ìlànà ọdún yẹn ó sì sọ́dọ̀ lórí rẹ̀ àwọn ọmọ rẹ̀ ọ̀rọ̀ ìfún mi tó yẹ kí olóògbé ní nígbà tó
ṣùgbọ́n wọn ti pa ọ́ ẹbí tí wọ́n sá ọ. aṣẹ́wọ́lẹ̀ ní òun ló bá oṣù lórí òṣèlú ó sì wà láì inú ní sáré kó wà nílẹ̀ tí wọ́n á kí òótọ́ lọ. ó sọ fún wa ẹ máa sílẹ̀ ẹ máa sílẹ̀. káwa wà bí afẹ́ lọ sí ọ̀dọ̀ kábíyèsí ẹni tá a lọ sí kábíyèsí àárín òun ló yẹ kí ó kátẹ̀ lọ sí ààfin àárín ṣùgbọ́n bá a tiẹ̀ rí ó súnmọ́ pé a kọ̀ sílẹ̀ yìí ká tún ọ̀dọ̀ kábíyèsí gbé o ṣùgbọ́n kábíyèsí ọba Ọ̀yọ́ bá a ṣe lọ ṣe ṣùgbọ́n kò mọ bí Ògbómọ̀ṣọ́ àti Islam bó ṣe jọ ṣe. Àwọn ẹ̀rọ ẹni tí ó ṣàlàyé ẹ̀ fún wa tàbá ti kí káàsì. Tó bá lọ́la, àwọn ọba ní ìgbọ́nbọ̀ ṣùgbọ́n ìgbọ́nbọ̀ ó rẹ̀ wọ́n jẹ́ Vice President Supreme Council for Sharia. Sheikh Isa Adédélé àwọn òní wa. Ṣùgbọ́n ọ̀gá ní Sheikh Tajudeen Alábẹ́bí wọ́n. A ṣàdúrà lé àwọn tí àdúrà bá tọ́ sí. A ṣàdúrà lu àwọn tí àdúrà lílù tó bá tọ́ sí. Inshallah, a sì lọ ìlú àlàáfíà inshallah. Ní ìparí, ọlọ́run bá lórí ẹni bàbá ìmọ̀. Ọlọ́run bá ṣe àwọn Nàìjíríà. Ọlọ́run bá fún ní ẹ̀mí gbogbo. The creation, the sustenance, the democracy, everything. Open gbogbo ẹ̀. Open ní ẹ̀yà orí. Ẹ̀wọ̀n tí àṣetẹ́kọ̀ọ́ kọ́kọ́ bí ti Ádámù, bàbá wa, ọlọ́run